Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, aláàánú olùfẹ́ wa, olùpamọ́ wa, ibi ìsádi wa. Gbogbo ìyìn àti ọlá ni forúkọ yín o. Àdúpẹ́ Ọlọ́run aláàánú. Ẹ tún jẹ́ ká rí ọjọ́rú mìíràn nínú oṣù kìíní nínú ọdún tuntun. Ògo ni forúkọ mímọ́ yín o. Nítorí owó, ayọ̀, ìtẹ̀síwájú, àlùyọ àti ìgbéga yóò rú fún wa ní orúkọ Jésù, àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé dídàgbà nínú ọgbọ́n. Dídàgbà nínú ọgbọ́n. A mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkejì ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Lúùkù orí ìkejì ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Jésù sì ń pọ̀ sí ní ọgbọ́n, ó sì ń dàgbà, ó sì wà ní ojúrere ní ọ̀dọ̀ Ọlọ́run àti ènìyàn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jóòbù orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrin dé ìkẹsàn. Ìwé Jóòbù orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrin dé ìkẹsàn. Ǹjẹ́ Éliù ó ti dúró títí tí Jóòbù fi sọ̀rọ̀ tán, nítorí àwọn wọ̀nyí dàgbà ju òun lọ ní iye ọjọ́. Nígbà tí Éliù rí pé ìdáhùn ọ̀rọ̀ kò sí ní ẹnu àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, nígbà náà ni ó bínú. Éliù ọmọ Bárákélì ará Búsì ó dáhùn, ó sì wí pé, ọmọdé ni èmi o, àgbà ni ẹ̀yin. Ǹjẹ́ nítorí náà ni mo dúró, mo sì bẹ̀rù láti fi ìmọ̀ mi hàn yín. Èmi wí pé ọjọ́ jọjọ ní bá ní sọ̀rọ̀, àti ọ̀pọ̀lọpọ̀ ọdún ní bá máa kọ́ni ní ọgbọ́n. Ṣùgbọ́n ẹ̀mí kan ni ó wà nínú ènìyàn, àti ìmísí Olódùmarè ni máa ń fúnni ní òye. Ènìyàn ńláǹlà kì í sì ṣe ọlọ́gbọ́n, bẹ́ẹ̀ ni àwọn àgbà ní òye ìdájọ́ kò yé. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́rú. Bí o bá ṣe ń pẹ́ láyé sí, ló yẹ kí o gbọ́n sí. Ìdí nìyí tí àwọn ènìyàn kì í béèrè bí o ṣe kéré lọ́jọ́ orí tó. Kàkà bẹ́ẹ̀, wọ́n á máa bi ọ́ léèrè bí o ṣe dàgbà tó. Ní pàtó, wọ́n ń béèrè iye ọgbọ́n mélòó ló ti ní. Èyí wà ní ìbámu pẹ̀lú ìwé Jóòbù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìlá tí ó wí pé àwọn arúgbó ni ọgbọ́n wà fún wọn, àti nínú gígùn ọjọ́ ni òye. Ní ilẹ̀ Yorùbá, nígbà tí àwọn ènìyàn bá hùwà ọjọ́ orí wọn, nígbà tí àwọn ènìyàn kò bá hu ìwà ọjọ́ orí wọn, àgbà ìyà ni wọ́n máa ń pè wọ́n. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó kàn dàgbà láì hùwà ọgbọ́n. Nígbà tí àwọn ènìyàn bá fi ìgbésí ayé wọn tàfàlà, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n dàgbà ní ọjọ́ orí, wọn a máa pè wọ́n ní àgbà ìyà. O kò ní dàgbà ìyà ní orúkọ Jésù o. Àmín. Ìwé Òwe orí ìkejìlélógún ẹsẹ̀ ìkáǹdógún ó sọ pé àyà ọmọdé ni wèrè dì sí. Nítorí náà gbogbo ènìyàn máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú jíjẹ́ aṣiwèrè. Èyí jẹ́ ohun kan nípa ayé tó pani lẹ́rìn. Ọmọ ẹrú àti ààrẹ yóò jọ bẹ̀rẹ̀ ìrìn àjò bákan náà gẹ́gẹ́ bí ọmọ tuntun. Ẹ̀wẹ̀, àwọn ìpinnu wọn láyé ni yóò sọ bí wọn ò ṣe parí. Fún ìgbà ọdún méjìdínlógún àkọ́kọ́ ayé mi, mo rìn káàkiri pẹ̀lú ẹsẹ̀ lásán. Lónìí, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo lè wọ oríṣiríṣi bàtà ọ̀pọ̀lọpọ̀ lójoojúmọ́ fún ọdún kan tí mo bá yàn láàyò. Èyí jẹ́ torí mo ti rìn pẹ̀lú arúgbó ọjọ́. Ẹ̀mí mímọ́ rẹ̀ sì fún mi ní ọgbọ́n tí mo ti lò ní ayé mi tí ó fi dára sí i. Láì wo ọjọ́ orí rẹ, o lè rìn nínú ọgbọ́n
tó o bá jọ̀wọ́ ayé rẹ fún àwọn ìtọ́ni ẹ̀mí mímọ́, ohun tí orísun gbogbo ìmọ̀, òun ni ó jẹ́ orísun gbogbo ìmọ̀ àti ọgbọ́n. Kólósè orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Nígbà tí mo kéré díẹ̀, mo ní ẹ̀gbọ́n ọkùnrin kan tí ó ga tí ó sì lágbára. Lọ́jọ́ kan, ó ṣẹ́ bàbá mi sì nà débi pé ó ké bí ọmọ tuntun. Nígbà tí mo rí ẹ̀gbọ́n mi tí ó ní okun àti agbára tí ó ń sọkún, mo pinnu láti má ṣe ohunkóhun tí yóò mú kí bàbá mi kí ó nà mí o. Tí o bá gbọ́n, o kò ní ṣe àwọn àṣìṣe kan nínú ayé rẹ. Ìwọ yóò dá ewu mọ̀, ìwọ yóò yẹra fún un bí ó ti wù kí ó rí. Bí o bá mọ àtúbọ̀tán ìgbésẹ̀ kan tí o sì tún gbé irú ìgbésẹ̀ náà, àgbà ìyà ni ẹni náà o. Dídá ẹ̀ṣẹ̀ àti kíkọ̀ láti ronúpìwàdà ó máa ń yọrí sí ìparun ayérayé kúrò lọ́dọ̀ Ọlọ́run. Tí o bá gbọ́n, ìwọ yóò yàn láti jẹ́ mímọ́, nítorí ọ̀nà kan ṣoṣo tí o lè fi rí Ọlọ́run náà nìyẹn. Ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnlá. Olùfẹ́, tí o kò bá gbọ́n pẹ̀lú àwọn ìpinnu rẹ ṣáájú nínú ayé, ó tó àkókò kí o gbọ́n o, kí o sì gbọ́ sí ẹ̀mí mímọ́ lẹ́nu, kí o sì yọ̀ǹda fún un láti máa darí rẹ. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ o dàgbà nínú ọgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ bí? Ǹjẹ́ ò ń dàgbà nínú ọgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ bí? Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ o láti máa dàgbà nínú ẹ̀mí mímọ́ rẹ̀, kí n máa dàgbà nínú rẹ̀, kí n yọ̀ǹda ayé mi fún ẹ̀mí mímọ́, kí ó máa darí mi, kí n lè jẹ́ ọlọ́gbọ́n. Olúwa yóò ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀rọ̀ ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.